Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Arrest suspected bandits. Islamic cleric Sheikh Ahmad Gumi has warned against Nigeria plunging into an ethnic war following the arrest of some suspected bandits by Yoruba Nation activists Sunday Igboho. The bandits have been abducting and taking ransom money. Gumi silent. Now that Igboho is taking action, Gumi now talks of ethnic war. What are your thoughts? Ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ lọ́wọ́ nádánà, ẹ gbà wá lọ́wọ́ Sheikh Ahmad Gumi, ẹ dẹ̀ ní Gumi kọ́ ni Prime Minister Nàìjíríà. Mo ní míhàn kí lè ro ọkàn ẹ. Gumi ó ní ìjà ẹlẹ́yàmẹ̀yà ó máa tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà nítorí Sunday Adéyẹmọ Ìgbòho dìde láti protect àwọn èèyàn ẹ̀ nílẹ̀ Yorùbá kò lọ náà tí ó. Ẹ wo iye oṣù tí àwọn bandits, àwọn family Sheikh Ahmad Gumi tí ó ń gba owó lọ́wọ́ wọn tí wọ́n ti ń pa gbogbo àwọn èèyàn káàkiri ilẹ̀ Nàìjíríà. Bó ti ń pa kúkúrú ni wọ́n ń pa gúngùn, bó ti ń pa ọmọdé ni wọ́n ń pa àgbàlagbà. Wọn ọmọ bákan ni wọn kì í pa. The only set of people tó àti ìfọwọ́kọ̀ bẹ́ẹ̀ ni political stakeholder bíi senator, minister, governor, president. But minus àwọn yẹn gbogbo everybody náà ti fọwọ́ bà tètè oyún inú gan ti jẹ ìyà lọ́wọ́ wọn. Gumi ò rí nǹkan tó bá dín bẹ́ẹ̀ àbó ògbọ́ nípa àwọn aboyún olóyún tí wọ́n gbé tí wọ́n mú tó wà forcefully tó ní kó labour tó go into labour tí wọ́n la ìtọ́nà ìmí ìwà àwọn alákùn ẹ̀ wọ́n á gbọ́ ọmọ inú ẹ̀ jáde tá fi fìdí ajá. Ṣé Gumi rí nǹkan tó bá dín bẹ́ẹ̀? No, kò sí, ìyẹn ò yẹ kó fa ethnic war. Ṣe mọ̀ pé nǹkan rere náà ṣe fún wa. Ṣùgbọ́n nísìnyí tí Ìgbòho bá síta kò ń ṣe Ìgbòho ń ṣe bandit o, kò ń ṣe Fúlàní X-Men o, kò ń ṣe Lákúráwá ISIS o, wúlowúlo o, kò ń ṣe Boko o. Ó kàn protect orí ilẹ̀ wa ni o, pé kó má pa wá o. Àwọn ìran Fúlàní o, apàyàn ni wọ́n. Tó bá ti rí Fúlàní o ti rápàyàn. They have nothing to offer. Ikú ni tó bá ti pàdé Fúlàní o ti kàgbákò. Àtẹ̀yí tó ń bá ẹgbẹ́ nínú ilé tẹ́ dífẹ́ǹdì, àtẹ̀yí tẹ́lẹ̀ ti jọ ń gbé tipẹ́tipẹ́ nínú gáà àbí oríṣiríṣi tó fẹ́ wọn láyé o fẹ́ wọn lọ́kọ. Tó bá ti pàdé wọn o ti kàgbákò nìyẹn, ikú dé. Torí kò sí nǹkan míì tí Fúlàní ní láti offer Nàìjíríà ju kí ni àlìmájìrì, àti kí tún ni jihadis, àti kí tún ni banditry, àti kí tún ni terrorists. These are the only things that the northern part of Nigeria are offering Nigeria, the rest of Nigeria. Yes, the whole Nigerians are complaining. Fulani, stop killing us. Stop buying innocent soul. It did not cause ethnic war. No, that Gumi come out now, be warning Igboho for protecting his people is going to cause ethnic war. Ẹ jẹ́ ká jáwọ́ yẹn jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin ọmọ ìran mi, ó ti pẹ́ tó ti fọwọ́ ta yín láyà tó ti sọ pé kí ni Dáúdà yín fẹ́ dà. Àsìkò ti tó báyìí. Tó bá jẹ́ wípé Ìgbòho protect ilẹ̀ bàbá ẹ̀ àti àwọn ìran ẹ̀ lọ́wọ́ àwọn family Gumi kó má pa wá mọ́. Òun ni Gumi ṣe ń threaten wípé there is going to be ogun ẹlẹ́yàmẹ̀yà. Ẹ jẹ́ kó tètè bẹ̀rẹ̀. Kọ́níkálùkù kó kọ́ ẹ̀kọ́ ẹ̀lẹ̀. Kọ́níkálùkù máa bá tiẹ̀ lọ àti sọ pé àbá yín ṣe mọ́ ẹ̀yin lẹ́ fi tipátipá rúra yín mọ́ wa. Allah believe in one Nigeria, but there is nothing like one Nigeria. Ṣé one Nigeria tẹ́tẹ́ pààyàn? Ṣé one Nigeria tẹ́tí lọ gbé tẹ́ lọ invite jihadis wá ní àwọn Islamic country? Ṣé one Nigeria tẹ́tí gba ransom tẹ́tí máa pa wọ́n dànù? No now. Tẹ́lẹ̀ mi jọ kó wo video. There is no nationality in this country that Fulani have not visited them with terror. There is no nationality in this country. So if this terrorism continues, it is our fault, not the fault of the terrorists. Because that is their own business. That is what they are. That is their own definition. To kill, to steal and destroy and take over the land. So if all Nigerians will not unite and fight this common enemy, Fulanis have become terrorists. Killer Fulanis are the terrorists. And we must understand something. I read the press release issued by the Sultan of Sokoto
I'm congratulating you. Yes, sir. Sunday Igboho. Òòṣà. In fact, wọ́n máa ń gbé fún gbogbo yìí. Especially lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún nǹkan tó tún ṣe. I'm giving it to him. Mo ń gbé fún Sunday Igboho gan. Lágbà Ọlọ́run àwọn òòṣà máa tì lẹ́yìn. Oníṣòro ṣe fún ọ. Wọ́n dúró pé wọ́n fẹ́ rí rẹ̀ yẹ́ wọ́n fẹ́ dá yẹ̀yẹ́ ẹ̀ lẹ̀. Lágbà Ọlọ́run kò ní ṣe é ṣe fún ọ. Wọ́n fẹ́ ilẹ̀ Yorùbá dó. A máa tì lẹ́yìn. Wọ́n tún bìlíìfù nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bò ní lójú tì. Torí mo observe pé ní gbogbo ìgbà ó máa ń sábà fi nǹkan sọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Torí pé ó gbàgbọ́ bó tẹ̀ jẹ́ pé ìbílẹ̀ ni. Ó gbàgbọ́ pé bí àtẹ̀wọ́ Ọlọ́run ló lẹ̀ ní mi ó máa ń tẹnu lójoojúmọ́. Ọlọ́run ló ní ẹ̀mí Ọlọ́run ló nu gbogbo. Bẹ́ẹ̀ni o. Ọlọ́run yóò dẹ̀ ní lójú tì. Àwọn oṣù tó tẹ ilẹ̀ Yorùbá dóò ní lójú tì. Òun tó dáwọ́lé yìí àṣejì ló máa ṣe. Àjàgbá yìí ní tààrà. Bẹ́ẹ̀ni. Báwa bá sọ ibi tó bá dé wọ́n máa wáyé lè fún. Ìjà tó ń jà yìí àjàgbá ló máa jà. Náà ní ti Dr. Ayéfẹ́lẹ́ náà. Man of the people. Ọlọ́run àtọ̀ máa fún wọn ṣe. Gbogbo ayé tí mọ̀ wọ́n sí dáadáa is a good example to people. People they are looking forward. He is a role model. They are looking forward to emulate his way of life. Kò dẹ̀ mọ́ ṣe Ọlọ́run jẹ́ kó dé. Tó àwa Southerners mo rò wípé bí ẹ̀yin àgbààgbà wa tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ àwa youth tá à ń pariwo tá à sùn tá à wo. Ilẹ̀ Yorùbá ti bàjẹ́ jù báyìí lọ. Ṣé bẹ́ẹ̀ rí gbogbo àwọn àgbààgbà bó ṣe kọ́rí bọnú? Ìbá jẹ́ wípé àwọn àgbààgbà náà máa ń sọ̀rọ̀ tó máa ń tako àwọn Northerners yìí ni. Bóyá ojú àti ètì wọn láti máa bọ́ síta wá máa sọ shameless ọ̀rọ̀ tó máa ń bì lẹ́nu èébì burúkú tó ń rùn burúkú. Torí tó o bá kọrin tí ò bá dùn ìwọ náà fetí ara ẹ̀ gbọ́ náà. Ṣé ojú òkì ti Northerners ni? Àbí kí ló ń ṣẹlẹ̀ gangan? The same Fúlàní tó jẹ́ wípé kò sí any other tribe tó ń pa ẹ́ ní Nàìjíríà ju Fúlàní lọ. Àbí kí ló gbé lẹ́nu brothers wa yẹn? Kì í ṣe Yorùbá. Fulani is the only ethnic tó ń pa every other tribe ní Nigeria. Yet Gumi one of them. Ó tún lérí mọ́ ìjọba bàbá Tinubu wípé ìjà ẹlẹ́yàmẹ̀yà ogun ẹlẹ́yàmẹ̀yà ó máa bẹ̀rẹ̀ nítorí pé Ìgbòho ó protect ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ bá mi fi síbi comment section kí ìpọ̀nrí kan gba bàbá ńlákú bàbá wọn kọ́ lè rí kà ń bẹ̀ wípé ogun yẹn gan-an la fẹ́ jà ní Samara. Ogun ẹlẹ́yàmẹ̀yà yẹn gan ní ká jà. Tó bá jẹ́ pé ogun ẹlẹ́yàmẹ̀yà yẹn la máa jà tá fi máa lálàáfíà tí gbogbo ilẹ̀ wa tá fi lálàáfíà tí ò sí pa ń jí ni gbélé ní ẹ̀rù ń bàyàn nú lé lọ́la dẹ́ ẹ jẹ́ ká kúkú jà kó ní kálukú bá tiẹ̀ lọ torí kò kúkú sí èrè kankan tí ìran Yorùbá tó ń jẹ lára Fúlàní kò dẹ̀ sí any tribe kankan tí mo mọ̀ nù Nàìjíríà tó ń benefit anything from the Fúlàní. Ṣé Nigeria as a country kí ni contribution àwọn Fúlàní ní inú Nigeria? Mo máa bi yín nínú gbogbo fídíò mi ìdẹ̀ rí yín kẹ́ dá sí kẹ́ sọ̀rọ̀. Látọ̀dọ̀ tèmi Fúlàní nǹkan tó contribute jihadis ó ti mọ nǹkan tí jihadis wà kó gba ẹ̀sìn by fire by thunder tó o bá ti gba ẹ̀sìn kó kú kó pa ẹ́. Wọ́n tún contribute àlìmájìrí wá rí wọn àwọn ọmọ kékèké wọn láti inú oyún ẹ̀gbẹ́ títí iná ti máa ń rá kòrò wọn ti yọ igbá tí wọ́n fún wọn igbá kọlọ black kọlọ red kọlọ yellow kọlọ green oríṣiríṣi tó bá wù wọ́n ni. Ibẹ̀ ẹ̀gbẹ́ títí iná máa dàgbà sí ibi tó ti ń ṣe báárà. At the end of it ìjọba wọn láwọn gbé 120 something billions iná ṣà máa ń gbélẹ̀ wọn láwọn fẹ́ ṣe mass wedding. Of course bàbá wọn terrorist ni ìyá wọn àlèmádìrí kí lẹ expect nínú tribe bẹ́ẹ̀ yẹn. Ṣé ojú òkì ti Gumi ni? Gumi Sheikh Ahmad Gumi, why your shame no dey shame you? Shame no dey catch Northern Fulani. Nobody in this whole world ever said anything better or meaningful about the Fulanis in Nigeria. Everybody condemn Fulani. You see Fulani, you see die. You see Fulani, you see death. Hey? But still, these people know the shame. You sure say na this same word we dey? Because it be like say these people know the hear wetin people dey talk. If not be so now, how come Gumi come out dey threaten ethnic war? Because Chief Sunday Adeyemo Igboho
is protecting his own people, his own ethnic, that the Fulani are killing us, that Igbo is protecting us from the Fulani's hand. Then Gumi came out and be threatening Nigeria government, President Bola Ahmed Tinubu, that there's going to be ethnic war soon in Nigeria if Tinubu did not stop Igbo for protecting his people. Imagine that. Rádaràdà ti pọ̀ jù náà. Ṣé kò máa pọ̀ jù ní? Ẹ bá mi fi kọ́mẹ́ǹtì bá ti wọ́n jẹ́ náà. Kí ni gbogbo orí burúkú yìí? Ìgbò ò pààyàn nìyẹn o. Ẹ kàn wá ìmájì kó jẹ́ ẹ̀yin Yorùbá. Ẹ̀yin ilẹ̀ ń ṣe nǹkan tí àwọn Fúlàní ń ṣe nu Nàìjíríà. Kí ló máa ti ṣẹlẹ̀ yẹn? Kí ló máa ṣẹlẹ̀ fúnra lára ẹ dáhùn? Kí ló rò pé ó máa ṣẹlẹ̀? Àwọn náà pa wá, Fúlàní ló pa wá. The same Gumi tí wọ́n ní kí President Bola Ahmed Tinubu kí wọ́n arrest. Tí ẹ̀rù ń bà bàbá Tinubu láti arrest ẹ̀ torí gbogbo àgbáyé ló expect pé kán ti gbọ́ pé wọ́n ti arrest ẹ̀. Ọlọ́run nìkan ló mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin mẹ́. Abẹ́ẹ̀rí bó ṣe máa ń ní àyà gbàgbà láti wá condemn anything. Ẹ má fọ́ o. Ṣé mọ̀ wípé àwọn olórí burúkú set of Gumi ti ọ̀dọ̀ wa náà wọ́n wá in support nǹkan tó ń sọ yẹn o. Àwọn Gumi olórí burúkú fanatic ọmọ ọ̀rìn kíran máa lè tó wà láàrin wa ẹ ti mọ̀ wọ́n, àwọn set Ìwó, àwọn set wọn ní Ọ̀yọ́, ẹ ti mọ̀ àwọn Gumi set now. Gbogbo wọn náà support nǹkan tí Gumi ń ṣe lójú tí wọn nǹkan tí Igbo ẹ̀rí bọ́ ẹ̀ attack Igbo. Àwọn Gumi ilẹ̀ Yorùbá ló ń attack Igbo. Wọ́n kàn para ni ó fẹ́ wá attack ẹ̀sìn Mùsùlùmí ẹ̀kẹ́nu orí burúkú lọ. Màmá Igbo kó tó jáde láyé Mùsùlùmí ni ilé ìkan lára ìyàwó wọn ó máa ń lọ Mẹ́kà every year. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wípé ó ń kógun ja ẹ̀sìn ẹ kàn mọ̀ọ́mọ̀ fẹ́ fi sọ lẹ́nu ni káwọn èèyàn lè sọ kí àwọn Mùsùlùmí kan lè kẹ̀yìn sí i ṣùgbọ́n at the end of it irọ́ yín já gbogbo nǹkan tẹ́ fẹ́ parọ́ tẹ́ fẹ́ fi parọ́ mọ́ gbogbo ẹ ti hàn sí gbangba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Mùsùlùmí ilẹ̀ Yorùbá náà ti rí òdodo wípé Igbo ò ní anything against ẹ̀sìn. Kìkìdá ká má pa àwọn ìran ọmọ kóòtù ajíire Yorùbá mọ́. Òun ni Igbo gbé dání. Ṣé wọ́n ní ìfẹ́ ìran èèyàn odogun ni? Tí Gumi bá protect ẹ ṣáà rí bóyá máa múra kankan lórí àwọn terrorist tó sìn. Anytime tọ́wọ́ bá ti bà wọ́n tán flush wọn tí tó ṣe kinní yẹn fún wọn dáadáa rí tábọ́ sí tata wá sunkún. Government ò ní right láti name àwọn bandits ní terrorist. Kò yẹ kán pè wọ́n terrorist. Ṣé ìgbọ́ wèrè ẹ̀dá? Ṣé ìgbọ́ wèrè ẹ̀dá? Ó wá fẹ́ máa fi àwọn terrorist brother àtàwọn ọmọ ẹ̀ ó fẹ́ máa fi compare àwọn ojúlówó ọmọ kan olóríire ìran ọmọ aládé. No. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Bàbá Tinubu. President Bola Ahmed Tinubu PBAT. Bàbá Tinubu ọmọ olódòdẹ. Ẹ̀yin ọmọ bàbá Tinubu ẹ bá mi share fídíò èkó dọ́dọ̀ wọn. Bàbá Gbàjà máa bàjọba yín jẹ́ o. Ṣé ẹ rí bàbá Fẹ́mi Gbàjà? Kí ni mo ti sọ pé bàbá Fẹ́mi Gbàjà máa bàjọba yín jẹ́? Ó ti ń bàjẹ́ báyìí. Ó ti ń bàjẹ́ níbi tó ní àpẹẹrẹ. Ṣé rí gbogbo nǹkan lẹ lè ṣe bàbá Tinubu kí wọ́n forgive yín? You see this particular one, ọṣẹ ni lára ìjọba yín, ọṣẹ burúkú ni kò dáa. Ẹni kẹtẹ́jì sọ́fìn, ọlá kẹtẹ́jì sọ́fìn, ṣé kẹtẹ́ nìkan kí ló dé? Ṣojú òun ti bàbá Fẹ́mi Gbàjà ni ẹ ti like owó ju owó náà dẹ̀ yọ lára yín ẹ wo bẹ́ẹ̀ ṣe máa ń kó tí ọ ẹ máa ń kó tí ọ ẹ ti bàjọba bàbá Tinubu jẹ́. Màmá rẹ̀ ní Tinubu wọ́n lọ́wọ́ ọ̀tún yín ní Gbàjà. Ẹ̀yin ìgbà tán fẹ́ yọ gbàrà tí ọkọ yín tó dé orí àpèrè àṣẹ president wọn náà fẹ́ yọ wọ́n lẹ́yìn ẹ̀yin ni customer dáadáa ẹ̀yin lẹ́ shield ẹ̀ àbí kò sí wàhálà o ẹ wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Ṣebí èèyàn tí ọ̀rọ̀ owó tó ṣẹlẹ̀ sí tí Gbàjà lóun tún fẹ́ gbà nínú owó bọ́jẹ̀tì tí wọ́n bọ́jẹ̀tì tán wá sọ wípé presidency ò mọ̀ sí kéèsì tó ṣẹlẹ̀ nípa Prince Akínyẹmí àti Gbàjà kì í ṣe Prince Akínyẹmí lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ wá àtàkì Gbàjà àbí tó máa accuse ẹ̀ ní the same thing abẹ́ ti gbàgbé èèyàn mi. Ẹ wá gbọ́ Prince Akínyẹmí ti ṣe tán ó ti ní bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà kóòtù yá gbogbo nǹkan tó jọ sí tí lè fi jóná gbogbo ẹ̀ máa tú síta. Gbàjà Prince Akínyẹmí ò gbúdọ̀ kú o a ò gbúdọ̀ gbọ́ bàbá Tinubu a ò gbúdọ̀ gbọ́ wípé Prince Akínyẹmí nǹkan ṣe ẹ̀yọ̀ wọ́n wá ọ̀ràn sí lẹ́sẹ̀ wọ́n wá ní wọ́n arrest ẹ̀ nǹkan kan ṣe wọ́n gbọ́ pọ́ síìkì ó wá lásídẹ̀ǹtì kò gbúdọ̀ ṣẹlẹ̀ o mọ̀mọ́ rẹ̀ mi Tinubu ẹ wá gbọ́rọ̀. Are you ready to face the law? Definitely, sir. If I'm wrong, let the court of law do that. And if I'm right, let the court of law do that. Do the right thing. You have been described as a con artist.
Because, matter, yeah? okay, go ahead. You have been described as a con artist, and that this is not the first time this is happening. That there was a time that you described yourself as a leader of a UN organization. Is this a habit for you? No, sir. Do you know what? Since the matter is in the court, let the court of competent jurisdiction vindicate, because I'm ready to clear my name. Let the court take its course. Since my lawyer are involved, everybody will follow us. They will monitor the whole thing. Then let the court of competent jurisdiction do the needful. Tell us, when was this organization that you headed, you said, because they said you don't have a letter of appointment. Did you get a letter of appointment? Mr. Shew, definitely I have a letter of appointment. However, since the matter is in the court, I won't be able to say much about it. However, I'm on a medication. I'm a bit down. I'm sick, so I'm trying to take care of myself. When you say that you are ready to face, and apologies for your ill health, pray that you get back on your feet. How you got an office in the Federal Secretariat? SGF denies you, the federal government denies you. Have you personally met Mr. Gbajabiamila physically before? Yes, sir. All those ones will be sorted out in the court. I won't want to say much about it. Who was funding the salaries of your you have about 300 staff. Was this coming from the federal government? Mr. Shew, the truth will be unraveled at the court of law. But give us an understanding. That organization that you are talking about, the federal, the Presidential Foreign Intervention Promotion Council, I understand that you are the very first Director General of that organization, set up in 2024. Is that right? Yes, sir. Who exactly addressed your letter? Was the letter addressed from the SGS office or the office of the president? Mr. Shew, I don't want to talk much about it. Since the matter is in court, in fact, I'm restricted not to talk since the matter is in the court. So let's just get to the court. Okay. A lot of Nigerians are watching you tonight and wondering what exactly some people think that you're a criminal, that you're a con artist. Are you a criminal? Are you a con artist? No, sir. However, the court would do justice to that. Ṣé kò dojú ẹ̀ báyìí? Ṣé ó tán bí ó tán o? Ó ti tán bẹ́ẹ̀. Ṣé ó ti tán àbó ti kù? Ó ti tán. Ṣùgbọ́n bí mo yẹ sọ lẹ́ẹ̀kan yẹn, President Bola Ahmed Tinubu, mọ̀mọ́ rẹ̀ mi Tinubu, àfi Prince Akínyẹmí àti fi kọ́ yín lọ́rùn. Ọlọ́run bá ń gbọ́. A ò gbọ́dọ̀ gbọ́ pé accident o. Gbajà àti gbogbo àwọn àǹkó. Ìyá àgùdọ̀ gbọ́ wípé Prince Akínyẹmí ó sùn kò jí mú. Àbí wọ́n kàn déédéé sọ pé wọ́n rọ̀ṣẹ́ lọ hospital, wọ́n discover pé ó ní cancer. Kò sí nǹkan tó ṣe máa yẹn kí kéèsì tó bẹ̀rẹ̀ o. Àwa mọ̀ nǹkan tẹ́ lè ṣe o. Torí bàbá Tinubu àti mọ̀mọ́ rẹ̀ mi tí ẹ bá mọ̀ nǹkan tó ń pè ní ìtìjú ńlá ló dé bá ìjọba yín. On your behalf, ojú ti wá. Ṣé nǹkan mi ti wà náà rẹ̀ ni? Ṣé wọ́n ṣépè wọ́n fowó wọ́n fi ṣépè fún gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ni? Ṣé wọ́n ti ṣépè owó fún yín ni? Fẹ́mi Gbàjà, bàbá Gbàjà, ṣé wọ́n ti fi owó gẹ́gùn fún yín nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀? Ṣé fẹ́ lówó kú ni? Ṣé fẹ́ ní owó kú ni? Gbàrà tí bàbá Tinubu tó ti wà ní orí àpèrè tó ti ṣe inauguration fún as president of Nigeria, tí wọ́n ti pick yín as chief of staff, lẹ́ti bẹ̀rẹ̀ rádaràdà rúnrún. Lẹ́ti bẹ̀rẹ̀ sí ní tẹ́tí sàdá sí kìíní tó wà lẹ̀. Ìgbà yẹn ni mo ti ń pariwo tó ti gbé information yín tó ti gbé kèsì yín wá bá mi tí mo ti ń pariwo. Wọ́n ní highest bidder òun lẹ̀ ń ta post fún. Ẹ̀ẹ́dẹ̀ta in naira, in dollar ni. Ẹlòmíì ń ra post ní billions of naira. Gbogbo ẹ̀yin ọmọ kó tó ajíire. Ọ̀rọ̀ ti ń dojú ẹ̀ báyìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí bàbá Tinubu tí wọ́n fi sí àwọn key post, majority wọn ni wọn wà competent láti wà ń bẹ̀. Sì tí gbogbo yín sọ wípé gbogbo àwọn Yorùbá gan tí bàbá Tinubu kó sí àwọn post yẹn àgbèrègè àrómira àríṣẹ́ kankan tí wọ́n ṣe, wọ́n kò wá ń bẹ̀bẹ̀ olúndù, wọ́n kò wá ṣá. Inú bí gbogbo wa bí because they are not competent. Ọ̀pọ̀lọpọ̀ wọn majority wọn tí ẹ̀ máa wọn ní ẹ̀dẹ́ nǹkan tó yẹ kán ṣe ní ọ́fíìsì tán wà. Wọ́n rà á ní
wọ́n ní ìdí ẹ̀ nǹkan tó fẹ́ lọ ṣe nínú orí pósì ibi tó fi wọ́n sí lẹ́yìn kan máa gba sálárì kan dẹ̀ máa kó gbogbo owó tó bá allocate sọ́dọ̀ wọn tó yẹ kó fi ṣe nǹkan sílùú kan máa kó sápò. Gbogbo owó tí Gbàjà gbà lọ́wọ́ wọn $1 wọ́n á mẹ́kọ̀ owó wọn padà náà tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ tó bá nírọ́ ni mò ń pa torí ẹ̀ kì í tètè gbàgbé nǹkan. Ṣé ti gbàgbé Minister for Women Affairs Betta Edu ọmọ Kogi? Mi rò pé ìjọba bàbá Tinubu wọ 3 months tó ti fún ní ministerial post tó ń gbọ́ pé kówó jẹ mílíọ̀nù owó burúkú $1 àbó ti gbàgbé billions of naira. Ṣé o mọ̀ pé òun ni ó fi lùsì post yẹn tó fi yọ̀ dànù dèní lẹ́ni? Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún Betta Edu ní fúkú fún ṣé o rántí nǹkan tó sọ ọmọ Kogi yẹn? Ó ní kán rọra ṣe òun jẹ́jẹ́, ó nítorí gbogbo owó tó fìyẹ jẹun yìí òun nìkan kọ́. Ó ní Fẹ́mi Gbàjà ó níye tó gbà ń bẹ̀ $1 ló gbowó lọ́wọ́ òun kó tó fi òun sórí post as a Minister for Women Affairs. Ó ti kọ́kọ́ gbà $1 ìgbà tó dé tó tún wà ń bẹ̀ tó dé orí àpèrè yẹn gbogbo owó tí wọ́n tó allocate fún láti fi ṣe nǹkan fún àwọn obìnrin àbí nǹkan kan gbogbo ẹ̀ tó bá ti ń allocate owó fún wọn ó ti níye percentage tí Gbàjà máa gbà just the same way tó dájà sílẹ̀ láàrin òun àti Prince Akínyẹmí lọ́wọ́lọ́wọ́ sìn. Kí ló tú àṣírí wọn síta? Prince Akínyẹmí tí wọ́n sọ wípé wọn ò mọ̀ tí presidency bàbá Tinubu ẹ fẹ́ fọwọ́ ara yín bàjọba ara yín jẹ́. Bíbélì ní tó bá jẹ́ pé ojú kan òun ló máa mú ẹ wọ ọ̀run iná tí ò ní jẹ́ owó ìjọba ọ̀run. Ó ní kó mú ojú yẹn kó fàyọ dànù. Tó bá jẹ́ pé Fẹ́mi Gbàjà òun ló máa sọ yín di rádaràdá tá sọ yín dèèyàn yẹpẹrẹ tó yẹ̀yẹ́ ìjọba yín tó mú ìtìjú. Fine, àìmọye gọ́ọ̀mẹ̀ntì tó ti wá táwọn náà ṣoríṣiríṣi ṣùgbọ́n you see this one is a disgrace on you bàbá Tinubu and your government. Tí the only thing tẹ́ lè ṣe tí everybody tó fi máa bu iyì kún yín padà òun ni kẹ́ ẹ rọra yọ Gbàjà. Ṣé rí bí first term yìí bó ṣe ń lọ kí Fẹ́mi Gbàjà kó ya bá first term yìí lọ ẹ má tiẹ̀ bọ́dà àti yọ ẹ fi sílẹ̀ kó parẹ́ mú first term yìí lára. Ìgbà mélòó la fi máa wọ next year? Kẹ́ ẹ rọra yan another chief of staff olóríire tó mọṣẹ́ tí ò ní máa ta ìyẹn náà tí ò bá ní sọ di business center. Ṣé ẹ ti gbàgbé Betta Edu the same nǹkan tó dájà sílẹ̀ láàrin wọn náà ló dájà lẹ̀ lọ́lọ́hún òun ó gba ṣí àti ẹ̀ ó ti kọ́kọ́ gba ṣí $1 èrúnrún owó tó bá kù ó nìyẹn rún mọ́wọ́ òun náà ya kó gbogbo ilé tó kù ó ya kó jẹ ó ya sẹ́tù àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ tọ́jọ́ ṣiṣẹ́ papọ̀. The same thing ló ń ṣẹlẹ̀ pẹ̀lú Prince Akínyẹmí. Báwo ni presidency ṣe máa sọ wípé àwọn òwà wẹ̀ tí presidency bá sọ wípé àwọn òwà wẹ̀ á jẹ́ wípé Fẹ́mi Gbàjà òun ló represent yín on presidency behalf òun ló fi sign ọ́fíìsì yẹn to the extent wípé wọ́n tún ọ́fíìsì yẹn wọ́n tún allocate owó fún wọn nínú bọ́jẹ̀tì Nàìjíríà. Presidency dẹ̀ sọ wípé Gbàjà ò mọ̀ kankan pa ẹ má ṣe yẹn náà á jẹ́ wípé bàbá Tinubu àbí mọ̀mọ́ rẹ̀ mí ẹ̀yin gangan lẹ̀ mọ́ pa yes nǹkan tẹ́ ń sọ fún wa directly nìyẹn. Ní ìgbà tí mo rí tí president tẹ bọ́ online bàbá Ọ̀nànúgà ẹ jẹ́ ṣọ́ ara yín tí bàbá Ọ̀nànúgà bọ́ síbẹ̀ tó ń defend Fẹ́mi Gbàjà a jẹ́ wípé president Bọ́lá Ahmed Tinubu àti mọ̀mọ́ rẹ̀ mí àwọn ni wọ́n gbé ọ́fíìsì yẹn sílẹ̀ tó fi ń kó owó. Ṣé ẹ fẹ́ lówó kú ni? Ṣé ẹ rò wípé tọ́yẹ bá ti dà ọjọ́ ogbó yín mi ò rò kúrò yín o bẹ́ẹ̀ bá dẹ̀gbà tẹ́ bá dògbò tẹ́ bá lọ ṣé ó sọ fún yín pé ẹ fẹ́ lọ náwó lọ́rùn ni gbogbo owó àti gbogbo property tẹ́ fẹ́ torí ẹ̀ para yín kú sílẹ̀ yìí ẹ ní mú abẹ́rẹ́ pen kò ní tẹ̀lé yín lọ. Abíọ́lá ní ju ti yín lọ lẹ́ni òun kọ́ nothing to show for it kí wàá lẹ fẹ́ wálé ayé máyà fún kí lóògùn kí lọ dẹ. Ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu tẹ́lẹ̀ bá wọn sọ̀rọ̀ mọ̀mọ́ rẹ̀ mí wọ́n ní kì í kò sí lọ́wọ́ bàbá Tinubu torí mo ti ṣe findings mi wọ́n ní mọ̀mọ́ rẹ̀ mi ẹ̀yin lẹ máa ń gbèjà Gbàjà ipò ọlọ́wọ́ ọ̀tún yín ni a jẹ́ wípé ẹ̀yin lẹ wà lẹ ń jẹ́ jíìn nínú ìgò yẹn ẹ̀yin lẹ rán Gbàjà wípé kó lọ ṣe nǹkan tó ṣe yẹn because ó ti wà glaring ṣebí Prince Akínyẹmí kéèsì ti wà court ó dẹ̀ lóun ready láti vomit ikú ògbúdọ̀ pa á kó tó dọjọ́ court o àgbúdọ̀ gbọ́ pé ní kásán òjijì o àgbúdọ̀ gbọ́ pé lásìdẹ̀tì o àdẹ̀gbúdọ̀ gbọ́ wípé wọ́n jí gbé pé bandit yí gbé irọ́ ni. Tí anything bá ṣẹlẹ̀ sí Prince Akínyẹmí bàbá Tinubu mọ̀mọ́ rẹ̀ ní Tinubu Fẹ́mi Gbàjà bí àmìlà gbogbo àgbáyé náà máa mọ̀ wípé àtọwọ́ yín ni ibẹ̀ ni kọ́kọ́ la tún yín lọ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Orí yẹyẹ ní mògùn ta ìṣẹ̀ ló pọ̀ mo kí o ọmọdé yẹ mọ òkú ewu iná kì í pa àwòdì òkú ewu tó ó jẹ́ rúure kó bá lè sọ rẹ̀ torí ọmọ Adéyẹmọ rúure òun ló ṣe ń sọ rẹ̀ kọ́rọ̀ mi kó lè yẹ ìwọ wá gbọ́.
gbọ́ láti lẹ́yìn ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí a ti wà pẹ̀lú Ṣèyí Mákindé àti 2015 àkọ́tẹ́sì àwọlé nígbà tó di 2019 àpàdà kọ́tẹ́sì wọlé ọlọ́run pé kọjá olúborí ọwọlé àṣejọba yẹn lọ nígbà tó di tí sáà yẹn tẹnubodò àtúnpadà relate yẹn ní 2023 ọlọ́run sì tún ṣe àmì àwọlé so Ṣàìdé ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Ọ̀sùlárí pé iṣẹ́ ti yàtọ̀ o nínú ò lè bá wọn ṣiṣẹ́ o àdọ̀lọ́lé wa títí wọ́n padà àrẹ́sì ọ̀gá ẹ̀ wọ́n ti mọ́lé ọdún 3 sẹ́yìn àwa náà wà lù ó kálukú ń bá tiẹ̀ lọ ọdún 3 àti nǹkan sẹ́yìn láti jọ fira wálẹ̀ so ojú bí oṣù 5 sí 6 lọ́sìn tí ọ̀gá Oríyọmí jáde àtijọ́ ṣiṣẹ́ fún wọn náà nígbà yẹn náà ni ọ̀dà bọ́dẹ̀ wá darapọ̀ mọ́ wọn bí mo ti dáràn nìyẹn o ó sì ránṣẹ́ wá pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ ìyẹn tó bá ọ̀ràn tó yìí bù wá ìbá ń pèlè SSF ọ̀ràn wa pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ kí n wá ìlé wa o kò fara mọ́ so à ń bá lọ ìjọ tí wọ́n búra fún gangan ní May 29 ìlọ wa à ń ṣe àjọyọ̀ yìí pé àwọlé gómìnà adáná sí gbogbo àti pátí lọ́wọ́ ni a kó ogun dé wọ́n sì bá ogun ẹ̀fì ìtẹ̀jẹ́ ní hòtẹ́ẹ̀lì ọ̀gá wọ́n kó gbá wọn káwò wọ́n kó ogun everything wọ́n kó ogun ẹ̀ lọ ṣé wọ́n ṣe bó ṣe wù wọ́n so àgbà ó kálukú gbalé ẹ̀ lọ so wọ́n gbéjọba fún sẹ́kítírì ọ̀gá ìyẹn Wàsíù Ọmọlẹ́wà tọ́mì ó tẹ́wọ́ gbà wọ́n àwọn bíráàsì yòókù àtàwọn tájọ́ ṣiṣẹ́ wọ́n tẹ̀lé lọ ṣùgbọ́n mi dúró àwọn tíkẹ́ẹ̀tì kan wà tí àwọn òkùnkùn iṣẹ́ tẹ́lẹ̀ sí rèé tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń já fún ọkọ̀ kan ẹni mọ́tò 1 each ticket ni ó gbà gbọ́n wá kún tíkẹ́ẹ̀tì dé ó ń lọ bí 15 wọ́n pè kan láago wọn sàkó gbogbo ẹ̀ lóṣìṣì ọ̀gá ní kò lè ṣe bó làwọn ṣe fẹ́ ṣe bó làwọn ṣe fẹ́ tà fún àwọn eléyìí tí ò ní di ìṣọ̀lẹ́nu ṣùgbọ́n wọ́n jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ tára fi dẹ àwọn ọmọ aráàlú àti dráìvà ìyẹn ní ọ̀gá sọ àdẹ̀kú òǹbẹ ní mítè yẹn àti bó ṣe ti jọ́kejì ránṣẹ́ wáyé pé kọ́gọ́ lọ resign ìtọ́gọ́ ọba mi jáde lọ àwọn ọkọ̀ mi láti May 29 ní gbogbo wọn àjẹ́ ní ẹ̀kan òṣìṣẹ́ wọn kó gbogbo wọn wá sílé wọn lé wọn gáràjì àṣìṣẹ́ ẹjọ́ kan náà ìjọba tuntun tí wọ́n ní tá a ṣe wọlé so a sì gbà fọlọ́ ó káwọn ọkọ̀ yẹn wálé mo kó wọn sínú ilé tó bá sáfẹ́rẹ́ nígbà tó bá ní ìdí ìgbìyànjú kan ó bá wọ́n wà gbé fún wọn a fi ṣiṣẹ́ so à ń ṣe bẹ́ẹ̀ àfi bó ṣe di ọ̀dìlẹ́wọ̀n oṣù kẹfà yìí èmi náà wakọ̀ lọ sí Èkó mo sọ yẹn lọ sí Èkó pé màá sun Èkó máa lòdù wá sí Ìbàdàn àfi bó ṣe dòru táwọn tó wà nínú ilé pé mi pọ̀ ọlọ́pàá wà nínú ilé fún kẹ́ni wọ́n wà nínú ilé o wọ́n wọlé wọ́n jí àwọn. ó lẹ́tìkẹ́ ẹ ṣe eré kó dára
ẹ ṣe eré kó dára o ẹni ayé kan o ẹ ṣe eré bàbá ní kẹ́ ṣe eré ẹ ní gbọ́ ẹ máa ṣorí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹni tó lànà kọ́ ló lè ní ẹni tó lè ní òun kọ́ ló lọ́la ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá ní ilé ayé ta wàyí sẹ́ ẹni tí wọ́n bá yan òun ló lórí ẹni tó wù wá o ló fi jọba ọ̀run bẹ lẹ́yìn ọmọ Adéyẹmọ ẹ̀gàn kọ́ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo iye ọdún tí ogun oríṣiríṣi tó ti ń yọrí sọ́mọ Adéyẹmọ 1% ogun tí ọmọ Adéyẹmọ jáde èní àìmọye ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá ní 1% ọjà àti gbàgbé ẹ̀ ó ti filẹ̀ ṣaṣọbora. Mo ní má bá wọn gbé Ìgbòho ṣépè aborídé pẹ̀lú lọ́mọkùnrin yẹn ẹlẹ́dẹ̀ wà lẹ́yìn ẹ̀ inú ogun tá ẹ gbé tí màá ní màmá ẹ̀ fẹ́ ní èsílẹ̀ ẹ̀dẹ̀rù wípé kú màmá ẹ̀ á lọ lásán ṣé mo yẹ ẹ̀mí tó lọ sí.